ẹ lọ fọkàn balẹ̀, kò séwu lórí ọ̀rọ̀ tí Trump sọ nípa Nàìjíríà. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ké pe àwọn ọmọ Nàìjíríà láti fi ọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ tí Donald Trump máa sọ wípé mà ṣeé ṣe kí Amẹ́ríkà kó kó ọmọ ogun wọ Nàìjíríà, ìyẹn láti kojú àwọn agbésùmọ̀mí tó ní wọ́n ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì. Tinubu sọ wípé ìjọba ń gbé ìgbésẹ̀ láti pèsè ààbò tó mọ̀ péye fún aráàlú àti dúkìá ọmọ Nàìjíríà. Mínísítà fún ètò ìròyìn àti ìlú koro Mohammed Idris ló máa fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fáwọn akọ̀ròyìn lẹ́yìn tí ó máa ṣèpàdé pọ̀ tán pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Tinubu mínísítà ṣàlàyé wípé ààrẹ máa ń gbìyànjú agbára rẹ̀ láti rí wípé ètò ààbò máa gbé pẹ́ẹ́lí sí ní Nàìjíríà. Mínísítà fún ètò ìròyìn àti ìlú koro máa sọ wípé a sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Tinubu lórí ìdúkokò Trump mọ́ Nàìjíríà. Tinubu ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí Trump máa sọ lọ́wọ́ ó sì ń wá ọ̀nà láti sọ fún gbogbo àgbáyé nǹkan tí ìṣèjọba rẹ̀ tó máa ń ṣe lórí ètò ààbò Nàìjíríà. Ọ̀gbẹ́ni Idris sọ nínú fọ́nrán ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó máa ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn NTA wípé ìgbésẹ̀ Tinubu èyí tó fi yọ àwọn ọ̀gá iléeṣẹ́ ológun Nàìjíríà ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ló mà ní ṣe pẹ̀lú èròǹgbà ààrẹ láti ṣe àtúnṣe ètò ààbò tó mọ̀ mẹ́hẹ ní Nàìjíríà, ṣíṣe àpèjúwe Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí kò bọ̀wọ̀ fún ẹ̀sìn kì í máa ṣe òtítọ́ rárá o. Ìwé òfin ilẹ̀ wa mà là kalẹ̀ wípé ẹnikẹ́ni mà ní òmìnira láti ṣe ẹ̀sìn tó bá wù ú láìsí ìdíwọ́ kankan. Ààrẹ ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí Trump máa sọ nípa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sì gbàgbọ́ pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ó ń bọ̀ wá dìtàn. Iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Ìjọba sì tún ti ṣe àgbékalẹ̀ ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ táwọn orílẹ̀-èdè àgbáyé yóò fi mọ nǹkan tí Nàìjíríà ń ṣe lórí ọ̀rọ̀ tí Trump sọ. Idris ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún ètò ìròyìn wá fi kọ́rọ̀ rẹ̀ pé Tinubu ti ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ẹ̀sìn ní Nàìjíríà. Ó ní onírúurú àjọ oníjọba àpapọ̀ ló máa ń bá sọ̀rọ̀ láti rí wípé àwọn agbésùmọ̀mí tó ń fẹ̀mí aráàlú ṣòfò ó dẹni ìgbàgbé. Kọ́lọ́ ọba Elédùmarè kó bá a dá ètò ààbò tó péye sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ tàná adẹ̀kú múra ṣe tù ní àbánu ọlọ́ọ̀bá pàdé o.